à ń tako Tinubu báyìí kì í ṣe pé ní lórí bó jẹ́ Tinubu ló jẹ́ ká máa tako o àmọ́ ní tí Tinubu ń ṣe òun là ń tako àtakò nítorí pé ó jẹ́ Yorùbá àbójẹ́ Haúsá àbójẹ́ àbí nítorí pé a kórìíra rẹ̀. ìsọkúsọ ni máa bọ̀ wá sọ títí ẹ tó dáa máa bọ̀ lókè kó wá sọ títí ẹ tó dáa. ìṣekú ntí ò dáa tó ń ṣe òun là ń takò. máa bọ̀ lókè kó wá sílẹ̀ tó dáa. ẹ wo ọ̀rọ̀ iná nísìnyí báyìí so wọ́n promise wa pé ní àwọn ò ṣe iná tó àwọn fún wa ní iná tó stable látìgbà tí wọ́n ti débẹ̀ wọ́n increase iná tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì tún power grid ṣe power grid yẹn ó máa ń collapse ni so Aso Rock wà lára àwọn tí power grid máa ń supply iná fún but nítorí pé ní power grid ó máa ń collapse ní gbogbo ìgbà wọ́n wá wò wípé ní àwọn ò fẹ́ káwọn náà máa jẹ ìyà tí àwa ń jẹ wọ́n á dọ́gbọ́n wọ́n ṣe solar fúnra wọn tó wọ́n wá ná 17 billion naira láti fi ṣe solar sí Aso Rock pé gbogbo ìgbà tí national grid bá ti collapse o ok solar ó máa fún àwọn ní iná táwa bá wà nínú òkùnkùn àwọn máa wà nínú ìmọ́lẹ̀ now solar yẹn tí wọ́n ń ṣe fúnra wọn yẹn kì í ṣe pé gbogbo Aso Rock pátápátá kẹtùn máa wo ibi tó fọ́nì sí o 17 billion tó ń ná lérí solar wọn kì í ṣe pé gbogbo Aso Rock pátápátá ni wọ́n máa supply iná fún o ṣé nǹkan tí mò ń sọ yé yín so àwọn side ibì kan ni solar tí wọ́n rà ní 17 billion tó ń install ní 17 billion òun ni ó tún máa supply iná fún kì í ṣe pé gbogbo Aso Rock pátápátá ni o now ẹ tún wò yẹn wọ́n the same Aso Rock kì í tún lo generator wọ́n tún lo generator tó fi ń supply iná ṣé nǹkan tí mò ń sọ yé yín the same Aso Rock yìí náà tún wà lára àwọn tó yẹ pé ní wọ́n tún wà ní national grid tó yẹ pé ní wọ́n tún iná national grid yóò tún máa supply iná fún wọn ṣé nǹkan tí mò ń sọ so ń yé now ẹ wá jẹ́ ká gbé gbogbo ẹ̀ kalẹ̀ káwá unpack ẹ̀ nígbà tí kí Tinubu tó dórí oyè Aso Rock ò máa lo solar wọn ná nǹkan kan tó ń pè ní 70 billion naira lérí solar àwọn NEPA tó ń fún àwa níná àwọn náà wọ́n ń fún àwọn Aso Rock ní iná so tí iná bá lọ wọ́n á switch sí wọ́n ti ń porúkọ rẹ̀ wọ́n á switch sí generator now ẹ wá wòye tí Aso Rock ń ná lórí iná àti generator ni àti wọ́n sanwó NEPA so wọ́n máa ń sanwó NEPA ní ọdún ní 2023 wọ́n bọ́jẹ̀tì 344.82 million naira ní o 344 kò tó 350 million naira o 344.82 million naira. now wọ́n á bọ́jẹ̀tì ipe ní àwọn ra epo ni àwọn ó ṣe maintenance generator ní 2023 ni mò ń sọ láyé Buhari kó tó di pé Buhari kúrò lórí oyè òun náà ni last time tí Buhari wà lórí oyè wọ́n bọ́jẹ̀tì 1.2 billion naira ìṣe dọ́là náírà 1.2 billion naira òun ló wà ní bọ́jẹ̀tì pé ní àwọn ra epo sí generator àwọn ra dísù sí generator ni àwọn sì maintain generator ni 1.2 billion naira làwọn ná so ká wá fi 1.2 billion naira ká fi kún 344 million naira ó jẹ́ 544 million naira 1,544 million naira kásá sọ yìí pé ní 1.5 billion naira 550 òun ni owó tí wọ́n ná lórí iná ní 2023 now ìgbà tí Tinubu dórí oyè ní 2024. yeye ẹ káàárọ̀ ẹ kú ọdún o à ń gbọ́ yín bàbá mi. ìgbà tí Tinubu dórí oyè ní 2024
okay wọ́n bọ́jẹ̀tì 488 million naira fún owó NEPA. Wọ́n bọ́jẹ̀tì 488 million naira fún owó NEPA. Tí a mọ̀ pé ó ti increase ti 344 tí Buhari kalẹ̀ sí tó ná láyìngbà títẹ̀ inflation ti gùn. Now ti maintenance generator yẹn wọ́n bọ́jẹ̀tì ti gbàgbé iye tí wọ́n bọ́jẹ̀tì fún but lẹ́yìn ẹ wá wo 2026 yìí tí a mọ̀ pé Tinubu ní 2025 ló lọ prepare pé ní òkè òun fẹ́ ṣe solar. Wọ́n bọ́jẹ̀tì 10 billion ní 2025 fún solar. Bẹ́ẹ̀ni sẹ́. Wọ́n sì tún náwó diesel, wọ́n sì tún náwó kí ni wọ́n ń porúkọ rẹ̀ maintenance of generator o. Now ìgbà tó tún di 2026 yìí wọ́n tún wá bọ́jẹ̀tì another 7 billion. Ní 2026 yẹn tún wá lọ wo bọ́jẹ̀tì 2026 yìí. Ìgbà tí wọ́n ṣe solar ní 2023 ó sọ pé ní owó diesel àti owó maintenance ó jẹ́ 1.2 billion naira. Ní 2026 bọ́jẹ̀tì 2026 1.9 billion naira ni wọ́n bọ́jẹ̀tì pé ní àwọn fi ra diesel nìkan. Wọ́n wá bọ́jẹ̀tì 17 million naira fún maintenance generator. 17 million naira fún maintenance generator. Ẹ wo láti orí 1.5 tó increase sí 1.9 tí wọ́n sì tún ti ṣe solar. Sábà pé nígbà tó ti ṣe solar yẹn kò yẹ kó tún máa náwó lérí generator àti diesel mọ́. Bẹ́ẹ̀ni kó tún máa ṣe wàhálà lórí iná mọ́ ọ̀nà àti kówó jẹ. Pẹ̀lú solar tí wọ́n ṣe fúnra wọn wọ́n tún náwó tó pọ̀ ju ìgbà tí Buhari gan wà lórí oyè lọ lórí diesel àti generator. Ṣé kí ni yẹn make sense? Rárá. Ẹ wo bí Tinubu ti ń waste owó Nàìjíríà. Èyí tó ń ṣe fún wọn ní Aso Rock nìyẹn o. Àwa ń béèrè lọ́wọ́ òun àti àwọn èèyàn rẹ̀ tó ń jọ ń support ara wọn ipe ní látìgbà tí Tinubu ti dórí oyè kí ló fi improve power supply àwa masses tí ò kí ń ṣe ti Aso Rock nìkan wọn rí nǹkan kan sọ fún wa o. Ẹ wá wá dúró owó tí òun ná lórí Aso Rock. Tẹ́ bá béèrè lọ́wọ́ wọn yí pé ní kí ló dé tó fi lọ ṣe solar fúnra wọn. Wọ́n ní pé ní wọ́n fẹ́ kí dependency reliance lérí national grid kó dínkù and wọ́n sì fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ encourage àwa láti máa lo solar. Jíbò ẹ ṣé kí Tinubu tó dórí oyè ṣé kí Tinubu tó dórí oyè láti ń lo solar ní àwa masses àbí Tinubu ló gbé idea káwọn lo solar wá. A ti ń ra solar kó tó di pé ní Tinubu dórí oyè a ti mọ̀ pé ní àti gbọ̀ngbọ̀n ká máa ra solar. We have a lot of solar companies in Nigeria before Tinubu came. We have a lot of companies that are importing solar before Tinubu came. Even there have been an idea of some company developing solar in Nigeria here before Tinubu came in. But ìgbà tí Tinubu wá tó dé ní gbogbo àwọn company tó fẹ́ máa ṣe solar yẹn gangan solar panel ní Nigeria gbogbo ẹ̀ ni wọ́n fold up. Tó kẹ́ máa sọ ká máa challenge yín lérí pé ní Tinubu ó fà wá sínú darkness. Ó ń fi owó wá ó ń ná owó títí wá láti máa fúnra rẹ̀ ní light. Endurance tó ní káwa mọ endure tóun ò lè endure ká mọ challenge yín kẹ́ máa wá fún wa ní àwọn story àwọn narrative pé ṣe ó fẹ́ encourage wa pé ká lọ mọ ṣé tó bá encourage wa pé ká lọ mọ ra solar tó ní ó rà fún wa ni. Is it what government is going to provide for us? We are going to pick out from our own money to go and buy that solar now.
Tap. As if that one is not even enough. Solar tọwọ́ tún wá ní ẹ fẹ́ encourage wa láti máa lò yìí. Solar tí owó tó jẹ́ pé ní 800,000 naira là ń rà tẹ́lẹ̀ kó tó di pé ní Tinubu dórí oyè. Àti rà ní 3.5 million naira nísìnyí. Solar tó jẹ́ pé ní yóò fún yín ní like 100 kilowatts. 100 kilowatts kò ju bí 800,000 naira lọ. Gbogbo àwọn solar yẹn nísìn wọ́n ti increase price wọn. Inflation ti gùn ó ti lọ bí 4 million naira nísìn. Báwo lẹ ẹ jẹ́ ká tap ó lò. Báwo kí wàá ní encouragement nínú yẹn. Tẹ́ni ká mọ generate iná fúnra wa. Tẹ́ni encourage wa ká mọ generate iná fúnra wa. Pé ká lọ mọ ra solar. Ẹ jẹ́ ká tap àmọ̀kọ́ tó dé tí kinní yẹn rólù. Tá a ti ń rà tẹ́lẹ̀ kó tó di pé dé. Tẹ́ ẹ bá fẹ́ encourage wa policy that will reduce that solar. Fún wa níná ẹni ká cost sí. Àwọn béèrè pé achievement ni. Báwo nìyẹn ṣe jẹ́ achievement nítorí tọ́lọ́? Ẹ wá come and make any sense from it to us. Ẹ wá make any sense from it to us. We are going to give you facts. I'm ready to give to talk based on fact, not emotion. I'm not. Me ò kí ń ṣe ẹni tó máa ń sọ̀rọ̀ lérí emotion. Lérí fact ni. The only thing that I won't allow is that I can only cut you off when you begin to campaign. I'm challenging your policy, but if you want to use it as campaign, so I can come in. My cut off ni bíbẹ̀ yẹn. That is how I do my argument. Ẹ jẹ́ yọ sọ̀rọ̀ lérí fact. So, and if you now talk about anything, if I know you are wrong and you want to move to another topic, I will draw you back. Come back. Èyí tó kọ́kọ́ sọ yẹn mo ti kú lérí rẹ̀. Mo ní idea nípa rẹ̀. Mo ní ìmọ̀ nípa rẹ̀. Jájọ sọ̀rọ̀ lérí yẹn kójọ kúnná. Like one guy that came up yesterday, I challenged him to come up. He came up. He asked me to tell him what was my expectation that Tinubu has failed to do. And I challenged him to come up so that we can have a conversation, civil conversation. He came up. I narrated it to him. So over my address here. O can paraphrase on law. Jack Pada, you spoke about the bill passed by Mr. President that state to generate power, and you are moving to another topic. I now draw you back. I say no, come back. I know much about what you just talk. Just sọ̀rọ̀ lérí yẹn náà mo ti move lọ síbòmíì. You are telling me I don't want kí n fẹ́ kéèyàn sọ̀rọ̀ kí n fẹ́ kéèyàn sọ̀rọ̀ náà ni kí n fẹ́ kéèyàn sọ̀rọ̀ náà ni tó o bá sọ̀rọ̀ tó bá mú point kan wá kó o tó lọ sí point míì jájọ sọ̀rọ̀ lérí point jẹ́ kémi náà sọ opinion ti tèmi àbí knowledge ti tèmi lérí nǹkan tó sọ yẹn. Because we don't call you here to come and give us campaign promises. We don't come here to come and educate us on what we don't know. We come here, we call you here to come and challenge you on any point, on any policy of your principal. We are telling you the reason why we are opposing his policy. It is not that we don't know that he has some policy in place. We knew that he has some policies in place. But we are challenging that policy. We are saying this policy, they are detrimental to we the masses. They are not pro-masses. This is what we are saying. It is not enough for you to just paraphrase this and move to another point.
But gaslighting all that we on this platform, we don't allow you to speak, we don't allow you speak. No, we don't want you to feed us with lies. This is what we are rejecting. We don't want to be sycophants like you are. This is what we are challenging. If you claim that you are educated for to be a supporter of Tinubu, we are telling you that we too we are educated enough to be opposing him. So it now behoves on you to tell us, to prove it to us beyond our expectation, beyond our own reasonable facts. It's not all about gaslighting or emotion kini. No. Tó bá fẹ́ sọ̀rọ̀ lérí anything tí Tinubu ti ṣe tó dá ẹ lójú, kàn bá wa sọ̀rọ̀, jájọ sọ̀rọ̀, tó bá mú point wá kí làwa náà mọ̀ nípa rẹ̀ fáwa náà láyè láti sọ. Kì í ṣe pé ní wàá kàn sọ, wàá kàn move to, wàá mọ jump. No. Àgbẹ̀ wa tó bá tiẹ̀ jẹ́ teacher gan, tó bá jẹ́ lecturer pé o fẹ́ educate wa, wàá sọ̀rọ̀ in-depthly lérí nǹkan tó bá sọ ni. So a gbọ́ àwọn nǹkan tá a gbọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. A gbọ́ àwọn nǹkan tá a gbọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. But tó bá yẹ pé àwọn nǹkan tá a ti gbọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ń challenge òun ni, we have right to challenge you on it, to take you on it. And this is what you guys you are not feeling comfortable with. And if you give you any proof, you still use it to defend yourself because you want to defend evil. Tá a bá sọ pé ní kí ni president kí ni ó fi àwa sínú òkùnkùn tó ń wà lọ́mọ tí ó wà lọ provide ìmọ́lẹ̀ fúnra rẹ̀ wàá defend ẹ̀ fún wa pé ní ẹ̀ ṣe bí president ni president gbọ́dọ̀ mọ gbádùn. President gbọ́dọ̀ mọ gbádùn. Àwọn ẹrú. So tí president bá gbọ́dọ̀ mọ gbádùn ṣé ìyà gbọ́dọ̀ wá mọ jà wá. Ok, nígbà tó fi tóun wà ní opposition ṣé kò sọ pé ní àwa tálíkà ló ń fẹ́ wá ṣiṣẹ́ fún? Ipe ní president tó wà lórí oyè ńgbà yẹn ó ń gbádùn, ó ń fìyà jà wá. Nǹkan tó sọ fún wa nìyẹn náà. Ẹ bá ní ẹ fẹ́ finish project yẹn, ẹ budget 10 billion ní 2025, ẹ wá fẹ́ parí rẹ̀ ẹ tún budget another 7 billion ní 2026. Kí lẹ̀ tún àníṣẹ́ kó tó di pé wọ́n ń ṣe solar sẹ́, gbogbo tó ń ná tó fi ń provide electricity fún wọn ní Aso Rock kò ju 1.5 billion lọ, àtowó tó fi sanwó NEPA, tó fi sanwó fáwọn disco, gbogbo ò ju 1.5 billion naira lọ. But ẹ̀yin ẹ ti ṣe project, ẹ ti ṣe solar, ẹ tún maintain solar yẹn o, wọ́n á tún maintain solar yẹn o. Ṣé àwọn ẹgbẹ́ wọn máa maintain solar? Owó ni wọ́n tún fi maintain solar o. Owó wọn á tún fi maintain solar. Ẹ gbọ́dọ̀ máa change panels. Tó bá yẹ pé ní dry cell nílẹ̀ àwọn bátìrì ẹ máa ń wú. Ṣé understand? Okay, tó bá yẹ pé ní eléyìí tí ò kí ń lo bátìrì ni, tó jẹ́ pé ní lithium battery ni, you have to be changing the panel. Àbí ká ẹ máa fọ́. Because Abuja is a dusty area. Abuja is a dusty area. Tó jẹ́ pé eruku máa ń wà ńbẹ̀. Tẹ́ruku bá sì ti wà lójú panel yẹn, kò ní peak dáadáa mọ́, ó máa low, kò ní work effectively. And another thing we are saying is that this thing is still hybrid. Aso Rock does not entirely switch to solar. You are still depending on diesel. You are still depending on it. So owó yẹn ó amount to wastage because 17 billion naira. 1.5 billion naira ọdún mẹ́wàá ni wọ́n á fi ná tán. So 17 billion naira yín sìn báyìí 11 years òun ni wọ́n tó bá yẹ pé ní ìgbà yìí àwọn budget 2023 ni
owó tó yẹ kán ná ní 11 years láti fi pèsè ná fún wọn ní Aso Rock òun ni Tinubu ná ní ọdún kan yìí. ṣe a rí pé ní àti wọ wàhálà àti wọ wíì àfikọ́lọ́ kó ṣàánú wa àti kó sọ́wọ́ ìjọba yahoo yahoo àti kó sọ́wọ́ mi jẹ́ ọlọ́pàá yìí òyìnbó gan ó yí lẹ́nu. àti kó sọ́wọ́ profit gbèsè ìnákùná àti kó lọ́wọ́ prudency. So ìjọba onínàkúnà tó jẹ́ pé ní kò tún ọ̀nànàkúnà ò tún wá pèsè fáwọn aráàlú ìjọba tó ń rọ̀nù fún wa nìyẹn tó sẹ́mọ̀ pé ní kíní yẹn kò mú bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ni àfi ká wọ ọgbọ́n dá sí i torí nǹkan tó tiẹ̀ máa ń bí mi inú tí wọ́n máa ń sọ ní pé ní tá a bá ń sọ̀rọ̀ wọn ni Buhari ti bàjẹ́ ni wàhálà tí Buhari dálẹ̀ ni àwọn wàhálà wo ni Buhari dálẹ̀ kí ni Buhari bàjẹ́ tẹ̀ rí túnṣe látijọ́ yìí tó jẹ́ pé ní gbogbo Buhari dá ló bàjẹ́ gan kò náwó tó ìgbà tẹ́yìn náà yìí àsìkò Buhari dá ló ní wọ́n bàjẹ́ gan kò ná dájú owó tẹ́yìn náà yìí kí wàá ní ìtumọ̀ bíbàjẹ́ gangan èmi ò tí ì mọ̀ túmọ̀ bíbàjẹ́ àti tuntun kọ́dà kò tiẹ̀ yé mi ìtumọ̀ bíbàjẹ́ it's just like ìgbà tó wà ní Ogun State tó ní wọ́n gbé ko sókè wọ́n gbé sókè fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀ ìgbà tó sì sọ pé ní wọ́n gbé sókè yẹn ìgbà yẹn ni scarcity wà tó ń ta epo ní 300 naira 350 ní black market òun ló sọ pé wọ́n gbé ko sókè o náà ìgbà tóun wá fẹ́ gbé wálẹ̀ ó gbé láti torí ó ti padà sí 187 kó tó di gbógun orí oyè ìgbà tó fẹ́ gbé wálẹ̀ ń tiẹ̀ òun gbé láti 187 ó gbé lọ sí 550 ṣé ìgbéwálẹ̀ nìyẹn tẹ́tùmọ̀ ìgbéwálẹ̀ ti tiẹ̀ nìyẹn òun wá yí àbí èmi ni mi gbọ́ Yorùbá ni wọ́n wá yí látòrí kò dì òun yí gbígbé wálẹ̀ ó yí padà sí gbígbé sókè òun wá yí gbígbé sókè ó yí padà sí gbígbé wálẹ̀ because tí nǹkan bá wà ní 187 naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí kó ẹ̀tẹ̀ ìjà sọ pé 350 yẹn náà ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wá fẹ́ gbé wálẹ̀ tó wá gbé lọ sí 550 ọdún wá fẹ́ gbé wálẹ̀ ọdún gbé lọ sí 850 ọdún wá fẹ́ gbé wálẹ̀ ó ti di 14 nísìn ṣé gbé wálẹ̀ nìyẹn ṣé n tó ní àmọ́ wọ́ọ̀rì sí pé ó gbé wálẹ̀ nìyẹn. ó ti gbé wálẹ̀ gan gidi ni. so Buhari ti bàjẹ́ gbogbo àwọn Buhari ti bàjẹ́ yẹn ẹ lọ mọ di àwọn gọ́fúnọ̀sì yín lẹ́sẹ̀ mú ẹ lọ mọ di gbogbo àwọn gọ́fúnọ̀sì yín lọ́rùn mú gbogbo àwọn yẹn excuse rádaràda ni àwọn ọ̀lẹ èmi ò rí president tó ya ọ̀lẹ òfò bíi president Tinubu yìí mi ò tí ì rí president yẹn the only thing tó kàn ṣe ni pé ní ó kàn waste owó ó ń wá àwọn ọ̀bàyéjẹ́ bíi títí ẹ̀ ó lọ tán bá ti rí pé ní àwùjọ kan ti fẹ́ settle yóò kàn ju ọ̀bàyéjẹ́ síbẹ̀ wọ́n á dàrú yóò fún ọ̀bàyéjẹ́ yẹn yóò fún lówó wọ́n á da àwùjọ yẹn rú so ibi ẹ̀yọ̀ kan tí president Tinubu gùdù sí nìyẹn. kábíyèsí lédùn rẹ̀. so wọ́n sọ pé ó gùdù politically ṣé politics wà nìyẹn ṣé strategy nìyẹn àbí tragedy. This is a tragedy, not strategy. So I am not a good speaker, but nǹkan tó wà ní ọpọlọ yìí náà téèyàn bá sọ̀rọ̀ náà àfọpọlọ rò pé kí lọ sọ. So tí o bá ti sí nǹkan gidi nínú tó sọ àwọ̀ dànù. Ẹnu wa lè má dùn ẹnu mi lè má dùn mo lè má mọ̀rọ̀ gbé kalẹ̀ bí àmọ́ mo máa ń mọpọlọ fi gbọ́rọ̀ o torí mi kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó bá kì í ṣe orí platform báyìí orí platform tẹ̀ fún mi láyé so mo ṣẹ̀ṣẹ̀ ń practice rẹ̀ ọ̀rọ̀ sísọ dẹ́dẹ̀dẹ́ àtẹ̀yìnbó ni àti Haúsá ni àti Yorùbá ni èmi kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ dàbí
lẹ́yìn pé ní kákànjọ béèrè lọ́wọ́ ara wa ẹ rí i pé ní ìbéèrè lèmi bí mi lọ́rọ̀ kémi náà bí ọlọ́rọ̀ so kájọ challenge ara wa ìyẹn lèmi system ti tèmi nìyẹn ibẹ̀ yẹn lẹ́ẹ̀tì ródòdó torí kákànmọ́ dọ̀rọ̀ lẹ̀ gbúrúrú yẹn irọ́ máa ń sábà wà ń bẹ̀ èmi sì ní mi kì í support irọ́ ó máa ń ní mi lára ni so tó bá fẹ́ sọ̀rọ̀ tí n bá understand dáadáa màá fẹ́ béèrè pé ní nítorí sọ yìí kí ni contest ẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ so o làwọn máa ń rò pé ó máa ń ká mi lára ńgbà mi tí n bá ń bá yẹn sọ̀rọ̀ tí o bá tàbá tí understand ara wa gbà ọkùnrin yìí fẹ́ràn wàhálà o so ọlọ́run ṣàánú wa ẹ jẹ́ ń sinmi díẹ̀ madam kí n kírun kí n padà wá. tó ó ti tó aago méjì ti fẹ́ lù. àtijọ́ wà ní the same time ó ti ra ẹ̀kọ́ tátò àtijọ́ wà ní the same time báyìí. so màá gbọ́ ní dẹ̀dẹ̀ díẹ̀. àti fọwọ́ yẹ ẹ̀yìn. ẹ ṣeun gan-an ní ẹ kú ohùn ẹ jẹ́ kí a tap ẹ jọ̀ọ́ àbí bàbá tó wà ní ẹ fẹ́ sọ̀rọ̀ ni. hello bàbá ines ṣe fẹ́ sọ̀rọ̀ ni ẹ jẹ́ kí a tap mo kí gbogbo ẹ̀yin christian tẹ́ ń ṣe ọdún o ẹ̀yin christian ẹ̀yin ọmọlẹ́yìn jésù ẹ kú èní ní easter monday ẹ kú ọdún ẹ kú ìyèdún o ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé o ọlọ́run ò ní fi ọdún ilé ṣe àṣemọ fún gbogbo wa pápátá o mọ́mí adé ẹ ti change picture yín jẹ́bẹ́ ti wà lọ́lùdé kálukú wà lọ́lùdé nìsín ẹ kú gbàládùn fáyìngẹ̀mí ńkọ́ àti àná mi ṣàlàáfíà ni wọ́n wà ẹ bá ń kí wọn ẹ bá ń tọ́jú wọn o ẹ bá mi ro ẹ̀fọ́ fún wọn ẹ̀fọ́ ẹlẹ́mìí méje ẹ̀fọ́ ẹlẹ́mìí méje tí wọ́n jẹyán ìyẹn Èkìtì ẹ jẹ́ kí á táàpù gbogbo ilé tap ẹ̀yin ọmọ ọlọ́dún mi ò rọ́wọ́ ọdún yín o ṣé kò sọmọ ọlọ́dún lórí prógrámù wa ni nǹkan ọdún kún ẹ̀ fún mi ni kí ló dé ẹ̀yin ọmọ ọlọ́dún ṣé kò sí christian lórí prógrámù wa ni ẹ̀yin ọmọ lẹ́yìn jésù ọwọ́ yín dà ẹ̀yin ọmọ lẹ́yìn jésù ẹ̀jẹ̀ ìrọwọ́ yín o ṣé a ní christian lórí prógrámù àbá ní christian ṣé a ní christian lórí prógrámù àbá ní christian ẹ̀yin ọmọ lẹ́yìn jésù kò mọ̀ sọ́mọ lẹ́yìn jésù kankan lórí prógrámù kí ló dé ẹ ti padà lẹ́yìn jésù ni. Ẹ ti padà lẹ́yìn jésù ni. Bí iná bá ń jó mi yóò tẹ̀lé jésù òjò bá ń ra èmi yóò tẹ̀lé jésù bí iná bá ń jó bọ́ọ̀gì ọ̀hún ó tẹ̀lé dúró dé mi jésù kí n tẹ̀lé àdópin. Ìrọ̀lẹ́ ẹ̀yin ọmọ lẹ́yìn jésù tẹ̀lé jésù mọ́ ni ìgboro rẹ́rìn ló fà á bí èwo ṣé bọ́lá náà ni ṣé bọ́lá ló yẹ kẹ́ padà lẹ́yìn jésù ni ṣé bọ́lá ahmed ló yẹ kẹ́ padà lẹ́yìn jésù ni bọ́lá ló yẹ kẹ́ padà lẹ́yìn jésù bọ́lá ti dáràn bọ́lá ti rán bọ́lá ti ráràn rán